Lára àwọn àgùntàn tí ń ṣàárẹ̀ méjì ni wọ́n pín sí. Àwọn kan ń ṣàárẹ̀ torí pé wọ́n ya aláìlera. Àwọn kan ń ṣàárẹ̀ nítorí wípé wọ́n ti fara gbọgbẹ́. N tó bí àárẹ̀ yìí wọ́n á rí tọ́jú olùṣọ́ àgùntàn ni ló fa àárẹ̀. Olúwa wá sí wa lóko ká yan àdúpẹ́. Jésù Kristi Olúwa wa, àmín. Ìwé wòlíì Síkẹ́ẹ̀lì orí 34 mo fẹ́ kí a kà. Mo tún fẹ́ fi àkókáyà Jésù Kristi olùṣọ́ àgùntàn rere lórí àwọn àgùntàn rẹ̀ mo tún fẹ́ fi hàn yín. Àkókáyà Kristi olùṣọ́ àgùntàn rere lórí àwọn àgùntàn rẹ̀. Olúwa sọ̀rọ̀ láti ẹnu wòlíì Síkẹ́ẹ̀lì. Ẹ jẹ́ n ka orí 34 kí n mú láti ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ kẹwàá. Ọ̀rọ̀ Olúwa sì tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, sọtẹ́lẹ̀ sí àwọn olùṣọ́ àgùntàn Ísírẹ́lì. Sọtẹ́lẹ̀ kí o sì wí fún wọn pé, báyìí ni Olúwa Ọlọ́run wí fún àwọn olùṣọ́ àgùntàn pé, ègbé ni fún àwọn olùṣọ́ àgùntàn Ísírẹ́lì tí ń bọ́ ara wọn. Àwọn olùṣọ́ àgùntàn kì bá bọ́ ọ̀wọ́ ẹran. Ẹ̀yin jẹ ọ̀rá, ẹ sì fi irun àgùntàn bora. Ẹ pa àwọn tí ó sanra, ẹ kò bọ́ agbo ẹran. Ẹ̀yin kò mú aláìlera lára lé, bẹ́ẹ̀ ni ẹ kò mú èyí tí kò sàn lé ara dá. Bí ẹ̀ ni ẹ̀yin kò dí èyí tí a sá lọ́gbẹ́, bẹ́ẹ̀ ni ẹ kò tún mú èyí tí a ti lé lọ padà bọ̀. Bẹ́ẹ̀ ni ẹ kò wá èyí tó sọnù. Ṣùgbọ́n ipá àti ìkà ni ẹ ti fi ń ṣe àkóso wọn. A sì tú wọn ká nítorí olùṣọ́ àgùntàn kò sí. Wọ́n sì di oúnjẹ fún gbogbo ẹranko ìgbẹ́ nígbà tí a tú wọn ká. Àwọn àgùntàn mi ṣáko ní gbogbo òkè àti lórí gbogbo òkè kéékèèké nítòótọ́. A tú ọ̀wọ́ ẹran mi ká ilẹ̀ gbogbo. Ẹnikẹ́ni kò béèrè wọn kí ó sì wá wọn lọ. Nítorí náà, ẹ̀yin olùṣọ́ àgùntàn, ẹ gbọ́rọ̀ Olúwa. Bí mo ti wà ni Olúwa Ọlọ́run wí, ní tòótọ́, torí tí ọ̀wọ́ ẹran mi di ìjẹ, tí ọ̀wọ́ ẹran mi di oúnjẹ fún olúkúlùkù ẹranko ìgbẹ́, nítorí tí kò sí olùṣọ́ àgùntàn, bẹ́ẹ̀ ni àwọn olùṣọ́ àgùntàn kò wá ọ̀wọ́ ẹran mi rí. Ṣùgbọ́n àwọn olùṣọ́ àgùntàn bọ́ ara wọn, wọn kò sì bọ́ ọ̀wọ́ ẹran mi. Nítorí náà, ẹ̀yin olùṣọ́ àgùntàn, ẹ gbọ́rọ̀ Olúwa. Báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí, èmi dojúkọ àwọn olùṣọ́ àgùntàn. Èmi ó sì béèrè ọ̀wọ́ ẹran mi lọ́wọ́ wọn. Èmi ó sì mú wọn dẹ́kun àti máa bọ́ àwọn ọ̀wọ́ ẹran. Bẹ́ẹ̀ ni àwọn olùṣọ́ àgùntàn kì yóò bọ́ ara wọn mọ́, nítorí tí èmi ó gba ọ̀wọ́ ẹran mi kúrò lé ẹnu wọn, kí wọn kí ó má bàa jẹ́ oúnjẹ fún wọn. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ nínú àyà wa ní orúkọ Jésù Kristi. Ẹ rí nínú ọ̀rọ̀ yìí pé Olúwa inú májẹ̀mú láéláé, òun náà ni Jésù Kristi májẹ̀mú titun. Olúwa tí àwọn ẹni mímọ́ ìgbàanì ò fojú rí, tí ó ń sọ̀rọ̀ nínú àwọn wòlíì, tó ń ṣàkóso àwọn àyànfẹ́ nígbàanì. Òun náà ni ọ̀rọ̀ tó di ara, tí à ń wògo rẹ̀ bí ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo tó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́, Jésù Kristi, ẹni tó sọ fún wa pé olùṣọ́ àgùntàn rere ni òun. Òun ló ń fi inú rẹ̀ hàn nípasẹ̀ wòlíì Síkẹ́ẹ̀lì yìí. Ó ń jẹ́ kó yé wọn wípé òun lòun láwọn àgùntàn òun. Àwọn àgùntàn tí wọ́n ń sọ bí ìṣẹranko èèyàn, àwọn ọmọ Ọlọ́run, àwọn àyànfẹ́ Ọlọ́run.
ni Jésù ń pè lágùntàn. Bẹ́ẹ̀ ni àwọn tó jẹ́ tiẹ̀ ni ló ń pè ní àgùntàn. Bí mo ti sọ fún yín ní ọjọ́sí pé mẹ́ta ni a lè pín kí ó lè yé wa. Méjì ni àgùntàn Jésù pín sí lákọ̀ọ́kọ́. Pínpín méjì mo fẹ́ kẹ́ kọ́kọ́ rí. Àwọn àgùntàn kan ń bẹ inú ilé lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn àgùntàn kan ń bẹ lóde. Àwọn àgùntàn tó wà lóde, wọ́n bí wọn lẹ́ni àánú, wọ́n sọnù sínú ẹ̀ṣẹ̀. Ọba ògo ní tó ń wáyé wá sí ni láti wá wọn rí kó ń sì gbà wọn là. Àwa àgùntàn tá a wà lé àwa ti rí gbàlà. A ti dárí ẹ̀ṣẹ̀ jì wá. A ti sọ wá dọmọ. Ní inú àwa tá a wá wà nínú ilé yẹn, ó tún wá pín wa sí mẹ́ta. Ẹ má jẹ́ kó dàrú. Pé àgùntàn kan wà nínú ilé lọ́wọ́lọ́wọ́. Àwọn àgùntàn kan wà níta. Àwọn kan báyìí wọ́n tí ìbá Jésù tán, wọ́n ń ṣe lòdì sí Jésù nínú ayé. Tá a bá sọ̀rọ̀ yìí rere fún wọn, wọ́n á yín mú, ìmíì lè bínú. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n ń gbógun ti àwọn ọmọ Ọlọ́run lọ́wọ́ báyìí tó jẹ́ pé àgùntàn Jésù ni wọ́n. Bẹ́ẹ̀ ni lọ́la ọba ògo yóò wá wọn rí, yóò sì mú wọn wá sínú agbo. Àwọn yẹn kọ́ ni ọ̀rọ̀ yìí bá wí. Ọlọ́run ò dojú ọ̀rọ̀ yìí kọ àwọn àgùntàn yẹn. Àwa àgùntàn tá a wà lé l'Olúwa ń dojú kọ. Àwa tá a wà lé yìí mo wá sọ wípé mẹ́ta la pín sí. Àwọn àgùntàn tí wọ́n dúró sánsán, tí wọ́n dúró re. Ìkejì, àwọn àgùntàn tó ń ṣàárẹ̀. Ìkẹta, àwọn àgùntàn tí wọ́n ń sáná ní, tí wọ́n ti sá lọ kúrò nínú agbo, tí wọ́n wá ń sáná ní ìgboro ayé. Kí ẹ má gbàgbé, kí n tún sọ àsọtúnsọ pé ọ̀rọ̀ Ọlọ́run tó ń jáde ní sáà yìí, àwa tá a jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, tí a jẹ́ ikọ̀ Kristi, tí a fi ṣe olùṣọ́ àgùntàn tàbí ohunkóhun tó wù kó jẹ́ ẹ̀bùn orí ọ̀fẹ́ tá a ní, tí Olúwa fi wá sí ẹ̀bùn fún ìjọ rẹ̀, fún agbo rẹ̀, láti máa mójútó wọn. Ọ̀rọ̀ yìí dojúkọ wa. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní ọ̀rọ̀ yìí dojúkọ àwọn tí wọ́n pera wọn lóníṣẹ́ Ọlọ́run tí kì í ṣe iṣẹ́ Ọlọ́run ni wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní ọ̀rọ̀ yìí wá tún wá dojúkọ àwọn tí wọ́n jẹ́ àgùntàn gan. Àwọn ò kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run. Ìránṣẹ́ Ọlọ́run ni gbogbo Kristẹni, gbogbo ọmọ Ọlọ́run ni ìránṣẹ́ Ọlọ́run, ṣùgbọ́n kì í ṣe pé a fún wọn ní ojúṣe láti máa ṣe àbójútó àwọn ọkàn ènìyàn ẹlẹgbẹ́ wọn. Àwọn yẹn ọ̀rọ̀ yìí dojúkọ wọn. Gbogbo wa o, àti olùṣọ́ àgùntàn ni wá ní o, àti pé àìsí olùṣọ́ àgùntàn ni o, a jẹ́ ọmọ Jésù ni o, a jẹ́ àgùntàn lẹ́yìn Jésù ni o, àwa lọ̀rọ̀ yìí dojúkọ. Ọ wá gbọ́dọ̀ mọ̀ inú ẹgbẹ́ wo ni wọ́n wà. Ṣé ẹgbẹ́ àwọn àgùntàn tí wọ́n dúró sánsán, tí wọ́n dúró re ló wà ní? Àbò wà lára àwọn àgùntàn tí ń ṣàárẹ̀? Àbò wà lára àwọn àgùntàn tí wọ́n ti sá lọ tàbí tí wọ́n ń sáko káàkiri? Ibi ọ̀rọ̀ wà nìyẹn. Olúwa wá sọ ń bì wípé mi ò níyọnu lórí àwọn àgùntàn tí wọ́n dúró sánsán. Olódodo ni Jésù pè wọ́n. Àwọn tó ń ṣàárẹ̀ yìí, kí ló sì bí àárẹ̀ fún wọn? Àwọn àgùntàn tó ṣàárẹ̀ yìí, a lè pín àwọn náà sí méjì. Èyí tí ó ń ya aláàárẹ̀ nítorí àìlera. Ìkejì, èyí tó ya aláàárẹ̀ nítorí pé ó ti gbọgbẹ́. Ẹ farabalẹ̀ kí ẹ jẹ́ kí ọ̀rọ̀ yóò yé yín pé lára àwọn àgùntàn tí ń ṣàárẹ̀, méjì ni wọ́n pín sí. Èmi mo pín wọn bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ tó Olúwa sọ láti ẹnu wòlíì Síkẹ́lì náà ló sì bí. Pé àwọn kan ń ṣàárẹ̀ torí pé wọ́n ya aláìlera. Àwọn kan ń ṣàárẹ̀ nítorí wípé wọ́n ti fara gbọgbẹ́. Ẹ wá wò mí. In tó bí àárẹ̀ yìí nínú ìwé mímọ́ yìí,
Olúwa sọ pé wọ́n á rí ìtọ́jú olùṣọ́ àgùntàn ni. Olúwa ní kò sí olùṣọ́ àgùntàn, ṣùgbọ́n wọ́n ní olùṣọ́ àgùntàn, ṣùgbọ́n Olúwa sọ pé àwọn olùṣọ́ àgùntàn wọn kì í ṣe olùṣọ́ àgùntàn, kò sí olùṣọ́ àgùntàn. ń lọ fa àárẹ̀. Ẹ wá gbọ́, bí ò bá jẹ́ wípé ọkàn olùṣọ́ àgùntàn, ó lè jẹ́ wípé àgùntàn yìí fúnra ara rẹ̀, òun gan fúnra ara rẹ̀ ti jẹ̀run, ó ti jẹ ní tí ó yẹ kó jẹ tí àìlera dé, tàbí kó jẹ́ àbìlù òkùnkùn. Àwọn tó gbọgbẹ́, wọ́n sá wọn lọ́gbẹ́ ni. Ọgbẹ́ tí wọ́n sì sá wọn yẹn kò sàn. Wọn ò sì rí olùṣọ́ àgùntàn tí ó bá wọn bu òróró ìtura sí ojú ọgbẹ́ wọn tí ìwòsàn ó fi dé. Ìyẹn lórí àwọn tí wọ́n ń ṣàárẹ̀. Àwọn àgùntàn tí wọ́n ń sáná ní kiri, méjì náà làwọn náà pín sí. Kí ló bí ìsánáni fún wọn? Wọ́n ń wá pápá oko tútù kiri. Àwọn kan ń wá pápá oko tútù kiri ni wọ́n wá bọ́ ha. Wọn ò gbà kí Olúwa tí í ṣe olùṣọ́ àgùntàn rere kó darí wọn. Wọ́n rò nínú ara wọn pé àwọn gbọ́n tán, àwọn mọ̀ tán, àwọn sì lè ṣàkóso ayé àwọn fúnra ara wọn. ń ló bí kí wọ́n máa wá pápá oko tútù kiri. Ntí Dáfídì sọ ni pé Olúwa lolùṣọ́ àgùntàn tèmi o, èmi ò ní ṣaláìní o. Ó mú mi dùbúlẹ̀, Olúwa ló mú dùbúlẹ̀ ní pápá oko tútù. Ọlọ́run olùṣọ́ àgùntàn wa ní máa ń darí àwọn àgùntàn ẹ̀. Ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ń sáná ní kiri nínú ìjọ, àtẹ̀yin tẹ́ ń sáná ní kiri ní gbòòrò ayé, tẹ́ ẹ sì jẹ́ àgùntàn Jésù, ẹ̀yin gan ni ọ̀rọ̀ yìí kàn jù. Tó yẹ pé ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan òde ní ṣọ́ọ̀ṣì gan ti sú ẹ. Ìwọ gan ronú wípé ó tiẹ̀ máa ń kábàámọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé kí lọ gba Jésù sí. Èyí tó ṣẹlẹ̀ sí ẹni wípé àìlera ó di ọgbẹ́. Nígbà ọgbẹ́ dé, ọwá ń wá pápá oko tútù kiri. Pápá oko tútù lọ ń wá tó wá bọ́ sínú páńpẹ́ àwọn olùṣọ́ àgùntàn burúkú, tó bọ́ sọ́wọ́ àwọn ìkookò. Wọ́n ti wá jẹ ayé ẹ̀, wọ́n jẹ ẹran, ṣùgbọ́n ọba ògo ní pé ṣíṣe sì kù torí pé ò tí ì kú. Àwọn tí wọ́n sáná ní kiri, kí ló tún mú kán sáná ní kiri? Kí ló dé ta ló fa kì í sáná ní kiri àwọn ẹgbẹ́ àwọn àgùntàn tí ń sáná ní kiri? Nítorí pé wọ́n lé wọn ni o. Kí ló lé wọn? Bóyá àwọn àgùntàn ẹlẹgbẹ́ wọn tí wọ́n ti níwò, wọ́n ti kàn wọ́n níwò, wọn ò fẹ́ rí mi ń bí. Tàbí olùṣọ́ àgùntàn tó burú, ìyẹn ń fi ipá àti ìnira ó fi mú kí ayé kọ̀ọ̀kan fúnrú ẹni bẹ́ẹ̀ bí ìbò. Olúwa sọ pé ṣùgbọ́n ipá àti ìkà ni ẹ fi ń ṣe àkóso wọn, tó mú káwọn kan máa sáná ní kiri yẹn. Àwọn kan tó wá ń sáná ní kiri, ẹ jẹ́ kó yé yín, nítorí pé àwọn gẹ́gẹ́ fúnra ara wọn ọlọ̀tẹ̀ ni wọ́n. Wọn ò ní tẹríba fún Ọlọ́run, wọn ò ní tẹríba fún ìtọ́ni Ọlọ́run. Èyí tí Olúwa ń ṣe nínú olùṣọ́ àgùntàn rere tí Ọlọ́run yàn fún wọn láti máa ṣàbójútó ayé wọn, ọkàn wọn ọ̀rọ̀ mọ́, wọn ò fẹ́, wọn ò fara mọ́, wọn ò fọkàn mọ́, wọn wá ń dìtẹ̀. Ńlọmú kẹlòmí ọmọ sáná ní kiri. Tó o bá wà nú àwọn ẹgbẹ́ yẹn, ìwọ ni wàá ronúpìwàdà. Ẹnikẹ́ni, Jésù ò fẹ́ kẹ́nikẹ́ni ó ṣègbé. Ẹnikẹ́ni tó bá gba ṣọ́ọ̀ṣì lọ nú iná, olúwa rẹ̀ ó jẹ̀bi ara ẹ̀. Bẹ́ẹ̀ ni, yá gbàdúrà. Ọba ìyè, ògo ni forúkọ rẹ̀. Ó ti rán ọ̀rọ̀ rẹ̀. Àwọn àgùntàn tó ń ṣàárẹ̀ àtàwọn tó ń sáná ní kiri Jésù, ṣé wọn níyè o. Náà wà àánú ìdáǹdè sí wọn. Ọkàn rẹ̀ ni pé ò sáfẹ́ kí wọ́n ṣègbé.
ayérayé má jẹ́ wọ́n jẹ̀bi ara wọn. A dúpẹ́ torí pé o ti gbọ́. Jésù Kristi Olúwa wa. Àmín.